yín December ló dé yìí èlò ni Gistlover há fún yín mo béèrè ni pé èlò ni Gistlover há fún yín èlò l'Esabod há fún yín èlò la Bukky Beggar há fún yín gbogbo bí tẹ́ ti máa lọ ń gbọ́ gist ẹ wá sọ pé Nàìjíríà ò dáa ememe fi elele 600 foreign account ohun gangan lówó ju Nàìjíríà lọ ememe fi elele ó ní owó ju Nàìjíríà lọ Dangote a ṣe owó Dangote sí wẹ́wẹ́ wọ́n kò fi jẹ president ọdún 8 péré president ilé ìtẹ́wó fún ọdún 8 láti àárọ̀ kò dẹ̀ sí ẹni blogger tó sọ̀rọ̀ nípa ẹ̀ àmọ́ tó bá jọ̀rọ̀ ọkọ àtìyàwó ni ẹ bẹ̀rẹ̀ patron to part billions ẹ wá máa ṣe wìnì bí ìdínú ìgbẹ́ ẹ máa ṣe wìnì ẹ máa jáde lókè ẹ máa wọlé láàrin bẹ́ẹ̀ ṣe ń jáde láàrin lẹ máa tọ́ spé látàbẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ lọ gbẹ́ni tu Gistlover ṣẹpẹtẹ́rì awáyé má ṣe rere ẹ ní mọ̀ pé òun lẹ́ ń kó sórí ayé yín fún wọ́n wá kọ́ yín wọ́n ní kẹ́ mẹ́pẹ̀ iṣẹ́ fáwọn èèyàn wọ́n wá máa fún wa ní fake news wọ́n ní àwọn babaláyé làwọn fẹ́ o wọn ò dẹ̀ ní gbèdì babaláyé yẹn wá o àmọ́ wọ́n tó rọra ń fàkàrà jẹ̀kọ́ ẹ ìwọ àtọkọ ẹ ti jọ ń bọ̀ láti 1960 tí ọkọ ẹ bá wá fẹ́ ṣe bí ọkùnrin pọ́ùn náà fẹ́ lálẹ́ èyí tó yẹ kó fi sùúrù tẹ nídìí tó máa fi lù pọ́npọ́n lórí tá fi padà wálé wà lóun lọ sọ́dọ̀ Gistlover àbí wà lóun lọ sọ́dọ̀ àwọn Esabod ọ̀rọ̀ dídó ó jẹ yín lógún ju ẹkọ́nọ́mì Nàìjíríà lọ ọ̀rọ̀ dídó ọ̀rọ̀ ẹnàmdó àtẹnàmdó nìyàn ọ̀rọ̀ kóró ẹpọ̀n ó jọ yín lójú ju owó lọ witchcraft ló ń bá yín jà witchcraft yẹ pé kò sówó Nàìjíríà owó wà Nàìjíríà can you imagine ṣe mo yá wà tá máa lò lórí fóònù Gistlover ti post Lizzy Anjorin ó ti post Bíọ́dún òkè owó ó ti post Wàsíù Àyìndé tí Gistlover bá ti gbé Esabod àgbà ẹ wò gbé sí ayé yín olówó wo ló fẹ́ ṣílẹ̀kùn ọlọ́rọ̀ wo ló fẹ́ ṣílẹ̀kùn tá jẹ́ kẹ́ gbé sórí òun lọ ta lẹ fẹ́ gba fún ta lẹ fẹ́ pè tó máa gba àgọ́ yín wọ́n jẹ́ rìkọ́dù àwọn ẹ̀yin olúayé rìkọ́dà ojú wa ni kí ló ń kọ ọmọ Yíbò yìí tó ṣe òkú màmá yẹn mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ kí ló ń kọ ẹ̀ Obi Cubana ojú wa ló ṣe ṣòkú yẹ ń bí tí gbogbo wọn wọ skẹ́ẹ̀tì kò mà sọ ọmọ Yíbò kankan tó pè ritualist ojú wa ń bí ló má bẹ̀rẹ̀ bísínẹ́sì product bọ̀bọ̀ yẹn lẹ́ni a lé ní 30 mi ò mà tí ìrọ ọmọ Yíbò tó sọ pé ó ṣògùn owó mi ò mà tí ìrí ọmọ Yíbò tó sọ pé ó lo kádàrá ojú wa báyìí ni Obi Cubana ṣe bẹ̀rẹ̀ estate asateni Obi Cubana ti lọ ju Yorùbá tó bẹ̀rẹ̀ business láti 1960 lọ Obi Cubana ó ti ní jagbajagba owó Obi Cubana tẹ́ bá mọ ye product tóun nìkan ṣe àmọ́ Yorùbá mélòó ló dá ní product kan tẹ́ ẹ padà gbé lọ bá EFCC tẹ́ ẹ padà lọ bá NAFDAC tẹ́ ẹ fọlọ́pàá gbé tí ẹ pé àwọn ọmọọṣẹ́ tẹ́ ẹ rìkọ́ọ̀dù ẹ̀ mo ń bi yín léèrè ẹ wá dé bí ń pọ̀ Nàìjíríà ebi wà ṣé bí ememe fi elele èèyàn kú ó fọ ọ̀rọ̀ rí kú sílé ẹ mọye millions of people tẹ́ ẹ gbé lọ ṣe rally tẹ́ ẹ tún fẹ́ dáná sùn wọn bá BRT méjì tán kó fún wa àti tírẹ́ẹ̀nì tán jàjà ṣe fún wa lẹ́kọ̀ọ́ àmọ́ èèyàn kan wọ́n ló lákàǹtì fọ́nrí àkáǹtì almost 600 mi ò tí rí kẹ́ mobilize iná sọ́nà ilé ẹ̀ o àbí mobilize iná sọ́nà ilé yẹn o wo ṣẹpẹtẹ́rì wá jẹ́ burúkú ìyà lọ́wọ́ tèmi bí aṣọ rẹ̀ o voili ńlá ni ostra ni o ń re o voili ńlá ni ó dẹ̀ ní hò ó bá náà tán ṣe rí aṣọ ńlá lélẹ̀ ẹ ti rí skin mi bẹ̀ ẹ ti rí skin mi lẹ́ ń wò yìí witchcraft ló ń yọ wá lẹ́nu witchcraft ìwà ìkà ọjọ́ tí ṣẹ̀pẹ̀tẹ̀rì tó ti ṣán dáyé kò ṣiṣẹ́ rí
gbogbo yín tẹ́ bá rántí kí lẹ mọ̀ tó ti Ṣẹpẹtẹrì jáde wọ́n report àwọn page tó ń blackmail lórí Facebook wọ́n report àwọn pages yẹn kẹ́ lè bá mọ̀ pé Ṣẹpẹtẹrì ló ní most blogs tó fi ń bà tèèyàn jẹ́ ẹ rí pé ìgbà tó jẹ gbèsè 25 million bí 30 million 100 million tó gbé lọ ilé ẹjọ́ tó fún ní ẹ̀wọ̀n gbére ǹjẹ́ rí kó blọ́ọ̀gì ẹ̀ ǹjẹ́ yín rí kó blọ́ọ̀gì ẹ̀ bẹ́ẹ̀ ní roller waist tó ń gbé kiri ǹjẹ́ rí kó blọ́ọ̀gì ẹ̀ ṣé wọ́n sọ ìtàn bẹ́ẹ̀ ní roller waist fún wa a ṣí eré títí ẹ wàá gbé sórí ọkọ tiẹ̀ wàá gbé sórí ìyàwó ẹ wàá gbé sórí àwọn baba láàánú ẹ wàá gbé lọ fún Gistlover abẹ́ ẹ̀dálé ọkọ ẹrú adálé ìgbéyàwó ẹrú wọ́n darí wà táwọn aláàánú ẹrú látàrí pé o ti wáyé gọ̀kù àwọn dẹ̀ ń gba rìbá wọ́n ń gbàbẹ̀ tẹ́lẹ̀ torí kò sẹ́ni tó bá kó gbé sórí lọ fẹ́ Esabod ẹni tó gbé sórí ẹ̀ lọ tó bá ti kówó lẹ̀ ó ti tán case close kó gbé sórí lọ fún Gistlover tẹ́ni ẹ bá ti sanwó case close ibi tẹ́ bá jẹ́dèrè o ibi tẹ́ bá jẹ́dèrè o mọ̀ pé gbogbo yín kọ́ ọmọ ẹ kò ju 50,000 lọ o lọ fà àwọn ọmọ sí school 1 million àbí o wá jókòó wá máa tọrọ bárà lójú àwọn ọmọ ẹ àbí tán bá wá sọ pé wọ́n ká orí àwọn èèyàn mọ́mọ́ lọ́wọ́ wà lọ́mọ burúkú ni ìwọ ló ti bí ìgbà tí wọ́n ń ta orí àwọn èèyàn tó pe ọmọ yẹn jókòó mọ̀ pé yín kọ́ ọmọ ẹ ò ju 50,000 lọ o lọ fi sí school 1 million ta ló fẹ́ impress ó béèrè lọ́wọ́ àwọn èèyàn school tó ọmọ Dangote lọ ó ní ọmọ mi kan lórí kíní kí lórúkọ ọmọ ẹ̀ náà Sulaimon tí máa ń pè lánàá Dangote òun àtọmọ Dangote náà jọ sáf Dangote ò jí báǹkì o kó tó rán ọmọ ẹ̀ ní school Dangote kò fọ́ báǹkì kó tó rán bó ṣe jẹ́ ọmọ olówó tó ọmọ olówó ni bàbá is the richest man around 1946 Baba Dangote was the richest man in Nigeria. You don't understand? Gbogbo àwọn fake life orí social media ń owó mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Àbí? Òun owó mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Òun owó mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Mo ń bọ̀. Gbogbo story ìgbésí ayé yín wọ́n wá fi yín sí blọ́ọ̀gì lóríṣiríṣi. Wọ́n fi yín sí blọ́ọ̀gì lóríṣiríṣi. Wọ́n wá ń pawó. Wọ́n wá ń pawó. Wọ́n wá ń pawó. Tó bá ti fẹ́ gbowó lọ́wọ́ governor, wàá máa gbọ́ governor Lágbájá come here. Ẹ̀yin náà ṣí ètè lọ́bẹ̀. Ẹ gbàgbé ènìyàn, ẹ gbàgbé àná, ẹ gbàgbé ọ̀la. Iṣẹ́ ẹ ṣe, iṣẹ́ ẹ kọ́. Ẹ̀yin náà máa bá mi tó ti ń donate fáwọn alápá máa ṣiṣẹ́ láì yarọ. Tó bá ti fẹ́ gbowó lọ́wọ́ anybody, wàá máa gbọ́ Lágbájá come here. Wàá máa gbọ́ Tẹ̀mẹ̀dò come here. Kò sẹ́ni tí wọ́n lè record voice ẹ̀. Wọ́n wá Esabod wọlé wá sí Nàìjíríà. Esabod fún mi ládírẹ́sì ẹ tí mi ò bá gbé ẹ lọ fún dínà kó o sọ pé kí o ń ṣe mí. O mọ̀ kó tún ayé tèmi ṣe ni. Oore ló ṣe fúnrú àwa. Àwọn tó fẹ́ ralẹ̀ ńgbà tílẹ̀ 1,500 tí wọ́n ò ríra àwọn ló ṣàbúrú fún. Àwọn tó yẹ kó ti ralẹ̀ síbi gidi tó bá tí wọ́n jẹ́ tó discourage wọn tí wọ́n ń tẹ̀lé ẹ nítorí pọ́n ti wáyé asán àwọn ló bá tí wọ́n jẹ́. Tó bá dé Nàìjíríà ìwọ fún mi ládírẹ́sì ẹ tí mi ò bá ṣe lálejò sọ pé kò ń ṣe Lizzy. Ẹ̀rí ó jókú ó jókú. Esabod sọ fún mi àdírẹ́sì tí wọ́n wà abuké ò ní ìdá ti sá kiri mọ́. Ṣé bí owó àwọn awáyé má ṣe rere ni wọ́n gbà ló fi ń ṣe fàájì pẹ̀lú oríṣiríṣi ọkùnrin títí wá tọ́pẹ́ kí wàá là ní dúpẹ́ fún. Ṣé bójú ayé yín ni Ṣẹpẹtẹrì ló ṣe ń gbà lọ́wọ́ mẹ́rin yín.
ẹ ráyè ṣẹpẹtẹrì ti fi ìbanilórúkọ jẹ́ òun náà ti fi jẹ lọ ṣẹpẹtẹrì ló máa determine ẹni tó máa rán lẹ́wọ̀n ṣẹpẹtẹrì ló máa determine ẹni tó máa tì mọ́ gadroom gbogbo kọ́kọ́rọ́ prison Nàìjíríà wọ ṣẹpẹtẹrì ló wà ṣẹpẹtẹrì ṣé ọmọ tèmi ní ṣẹpẹtẹrì ń kó lọ ṣe rally mo béèrè ṣé àwọn ọmọ mi ló kó lọ ṣe rally ṣé báwọn ọmọ yín ló ń kó lọ ṣe rally tí ò bá sí wípé ẹ wáyé wá wòran ẹgbẹ́ yín ẹ rí fèsì èèyàn ó sá pamọ́ ó lóun operate blọ́ọ̀gì òun ló máa wá sọ fún wa kọ́lọ̀ pátá president wa òun ló máa sọ fún wa aṣọ tí president gbọ́dọ̀ wọ̀ I refuse to be ṣẹrú ayé sitin alukurani èmi Lizzy Anjorin I refuse to be ṣẹrú ayé ìrun ẹrú ayé kan ò jù bẹ́ẹ̀ lọ ìrun ẹrú ayé kan kò jù bẹ́ẹ̀ lọ witchcraft ló ń yọ yín lẹ́nu owó wà Nàìjíríà àwọn ọmọ Yíbò ti rọ́nà lọ wọ́n dẹ̀ ṣe ń rọ́nà lọ ṣeré lọ sálábà àbí kò ṣeré lọ sẹ́kọ̀ọ́ kó lọ wòye kọ̀ńténà tó ń wọlé fáwọn ọmọ Yíbò everyday tán ti rọ́nà lọ ìjọ ò lẹ ti rí kọ́ ọmọ Yíbò wá sórí online kó ní ebi wà Nàìjíríà ọmọ Yíbò ní bá yín sọ àwọn ọmọ mi àwọn exporter and importer àwọn ọmọ mi tó ti rọ́nà lọ àwọn tọ́lọ́run ti gbàdúrà ẹ̀yin ẹ continue jàre ta ló tún fẹ́ ra wọn kéèsì ta la fẹ́ bẹ̀rẹ̀ 2024 kéèsì alàgbà Gabriel ẹni tó ṣe Yorùbá lọ́jọ́ kìíní àná ẹni tó ran Yorùbá lọ́wọ́ lóko ẹrú Yorùbá padà pa ni Yorùbá dó pa ni ẹni tó ran àwa Yorùbá lọ́wọ́ lóko ẹrú á padà dó pa ni àtàn dó pa ni Yorùbá energy tẹ́ fi attack alàgbà Gabriel kẹ́ lè bá mọ̀ wípé witchcraft ló ń yọ Nàìjíríà lẹ́nu ìjẹ́ yìí fi energy yẹn attack Gistlover ṣẹpẹtẹrì awọ́káwọ́rí energy tẹ́ lọ fi attack alàgbà Gabriel ìjẹ́ accumulate energy yẹn fi attack Esabod rí tó mú ẹkùn àwọn lọ́balọ́ba tó ń gba báyìí pass kẹlẹ́bẹ pass kẹlẹ́bẹ ìjẹ́ kó energy yẹn jọ rí ìjẹ́ kó energy yẹn jọ ẹ fi attack abuké beggar I'm a married woman I'm with Male here witchcraft ló ń yọ yín lẹ́nu ẹ̀yin ò kí ń rólóore Yorùbá èmi ò tí ì rí anybody nílẹ̀ Yorùbá tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dénúdénú tí ẹ̀ ṣẹ́pin ẹ̀ lójijì tẹ́ ẹ̀ padànù ní rèwerèwe mi tí ì rí ṣé ti káṣí máa wò la fẹ́ sọ ní Abíọ́lá ẹ dárúkọ ẹ fún mi lọ́mọ Yorùbá tó láàánú tẹ́mi ẹ̀gùn ẹ kàn sọ fún mi ẹ dárúkọ méjì fún mi tó jẹ́ ọmọ Yorùbá Awólọ́wọ̀ bó ṣe dá sí wa tó ṣoore fún wa tó kí la fi sán bá ṣe sọ pé a jẹ́ Yorùbá yìí ìran wa ò tí ì gbé president kankan wọlé including bàbá Tinubu tó wà ńbẹ̀ yìí ìran wa àti single-handedly gbé president wọlé gbé president wọlé àti ìgbé president kan wọlé báyìí ẹ máa ṣẹ́pin ẹ̀ ni alàgbà Gabriel tí ò bá sí pé òjíṣẹ́ Ọlọ́run ni ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín ni àkọ́bí ọ̀pọ̀lọpọ̀ yín jù lọ àbígbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ yín jù lọ èyí tẹ́ dìde ogun sí mi ò kú rírí mi ò mọ̀ rí mi ò dẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ kẹ́ lè bá mọ̀ bí tí integrity mi strong dé àwọn tí mo máa ń sọ̀rọ̀ ṣe rí dáàdì mi Alhaji Wasiu Ayinde ṣe rí wọn pátì mi ṣe rí Gbádéwọ̀lú pátì mi ṣe rí Màmá Esther Ajayi pátì mi àwọn tí mo máa ń speak tí mo máa ń sọ fún yín pé ẹ má ṣaburú fún ṣe rí wọn ní pátì mi ibẹ̀lẹ̀ tí máa mọ̀ pé integrity mi tí àrọ̀bà ni I will never sit here láti sọ̀rọ̀ for my own selfish interest òtítọ́ làwa máa sọ níbí òtítọ́ la máa sọ níbí ẹ gbọ́ mi energy tẹ́ fi gang up lé alàgbà Gabriel lórí for the fact pé Gistlover ti ẹ̀ kọ́kọ́ blog máa yẹn tẹ́ ẹ lọ arrange WhatsApp messages pé máa yẹn fẹ́ wá dòyàn lóòtẹ́ẹ̀lì ní gbẹ̀rígbẹ̀
Ṣẹpẹtẹrì máa jó ẹ lójú. Máa fún ẹ níkun. Ẹ̀yin èèyàn ti gbàgbé story kan ni. Mo rí story yẹn lọ́sàn yìí. Ẹ jẹ́ n fi hàn yín. Ẹ jẹ́ n fi story hàn yín. Ẹ máa wo bí àwọn blackmailers ṣe ń ṣe. Ẹ máa wo nǹkan tó ń ṣe. Ó dà pé mo fi kíní yẹn síbì kan lọ́sàn yìí. Mo ń bọ̀. Ó dà pé mo send ẹ̀ sí èèyàn kan. Mo ń bọ̀. Mo ń bọ̀. Mo ń bọ̀. Ta ló rántí story? Mo ń bọ̀. Ẹ rántí story ìyá bẹ́ẹ̀ rántí story. Ogun máa pa òun àti rán òun ẹ̀wò. Níjọ́ tí mo rí kíní kí ni mo sọ fún yín? Ṣé lẹ́yìn oṣù méjì àbọ̀ kọ́ la ṣẹ̀ wá ń gbọ́ Ame Milano, Ame Malino, Ame. Kílé tẹ́yìn flag mi. Kí ni mo ṣe fún yín? Ṣé ẹ rántí? Ṣé ẹ rántí? Ẹ rántí? Ẹ rántí? Lẹ́yìn oṣù méjì la ṣẹ̀ wá ń gbọ́ Ame Malino, Ame Malino. Kẹ́ máa wo bí wọ́n ṣe mú ọpọlọ Yorùbá tí wọ́n kó sínú odó tí wọ́n máa gun ṣúkú 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 ṣúkú. Nígbà tí wọ́n kọ kíní síta tán post ẹ̀ ń pa mi. Ǹjẹ́ tán bá sọ fún yín pé Ṣẹpẹtẹrì ní nǹkan ṣe pẹ̀lú dàda? Ǹjẹ́ ẹ̀ ní argue? Ṣé ẹ̀ ní fọrùn yín búra? Mo béèrè lọ́wọ́ yín. Mo béèrè lọ́wọ́ yín. Ǹjẹ́ tán bá sọ wípé àwọ̀káwọ́ ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú ọmọ yìí tí yẹ ò ní fojú sunkún ẹ̀ tó bá ṣe ìjọba kíjọba lọ díù pẹ̀lú ẹ̀ anybody tó bá ṣe bóyá mi ò ní bá yín mú ọmọ ilẹ̀ Yorùbá kankan wálẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ mi ò ní bá yín bá tọmọ lọ́mọ jẹ́ láyé. Níjọ́ tí wọ́n kọ kíní ṣe bí Gistlover wà náà tó post ẹ̀ àbí Ṣẹpẹtẹrì kò post ẹ̀ ṣé Esabod ò post ẹ̀. Ǹjẹ́ tó bá sọ fún yín wípé wọ́n jọ mọ́ra wọ́n jọ ní àjọṣepọ̀ tó dán mọ́rán ó ń rọ́mọ ẹ̀ lọ́bẹ̀ ǹjẹ́ ẹ̀ ní sọ pé irọ́ ni? Tó bá jẹ́ pígbà tí mi ò tí di speaker ni ǹjẹ́ tẹ́ bá pàdé mi lójú ọ̀nà ǹjẹ́ ẹ̀ ní dáná sun ọ̀tá mi pẹ̀lú nǹkan yìí? Ọgbọ́n tí Ṣẹpẹtẹrì fi pa gbogbo ọmọ Yorùbá mọ́ yín lọ́wọ́ rẹ̀. Ọpọlọ tán fi pa gbogbo ọmọ Yorùbá wọ́n á súnmọ́ yín wọ́n á súnmọ́ yín wọ́n á wá ìdí yín wọ́n á tú ìdí yín wọ́n á throw yín under the truck wọ́n á rán yín lẹ́wọ̀n ọ̀kan pa yín dànù. Ẹ rántí àbẹ́ ẹ rántí? Ṣẹ́rí tí n bá ń ṣe show nígbà míì there are millions of things nínú ọkàn mi àti ní brain mi tó máa ń jẹ́ kí n sọ̀rọ̀ but ẹlòmíà ní leave them leave them toró lórí burúkú lẹ́yìn kan ẹ ní kí n leave them because tó bá yẹ pé mi ò tí ì di speaker kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? Ẹ ti rí ẹ wo màmá kérúbù kan báyìí tó dúró fún bàbá Angel wọ́n dẹ̀ lọ gbé another sẹ̀lẹ̀ àbí kérúbù aláṣọ funfun wọ́n dẹ̀ lọ gbé tìyá yẹn kí wọ́n fa ayé ẹ̀mí kúrò lẹ́mìí ìyá yẹn. Kí lorúkọ màmá yẹn náà? Màmá tó ń gbèjà bàbá Angel yẹn, màmá aláṣọ funfun báyìí, màmá tó gba bàbá yẹn sílé, màmá tó gba bàbá yẹn sílé, màmá tó help bàbá yẹn kúrò lé because wọ́n ní láti yanjú bàbá yẹn. Wọ́n need láti yanjú bàbá yẹn. Tó bá wá sọ fẹ́lòmíì á ní ẹ máa wo ẹlòmíì tó kàn jẹ́ ẹlòmíì tó jẹ́ ọba àbí joyè ṣé ń gbọ́ mi? Ẹ wo irú iṣẹ́ takuntakun táwa ń ṣe yìí. Ẹ wo iṣẹ́ takuntakun táwa ń ṣe tá a fẹ́ kí àwọn ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ kan kú ewe swane do tata
O A. What is spray? Orin kan ló kọ yẹn. Orin tó play. Mo ṣàwọn tó pariwo. Ẹ wo bí àwọn ṣẹpẹtẹrì. Ẹ wo bọ́n ṣe ń play games. Wá ìwọ. Jọba ń tán kíní kó pa gbogbo ìtókù. Bá mi pé akóre wá o. Bá mi tán ilé. Spinning. Ṣé mi ò sọ fún yín? Ọmọ kúta ikú. Ẹ wo bí ṣẹpẹtẹrì ṣe turn everything upside down. Tó bá jẹ́ pé irú wa yóò dìde. Mà ní mọ̀ pé ṣẹpẹtẹrì. Ó mà gbé kókò súnmọ́ ọmọ ọlọ́mọ. Mà ní mọ̀. Pápápá wọ́n ti lọ lé ọmọ yìí, wọ́n ti lọ fọ́, wọ́n ti lọ bà nǹkan jẹ́. Wọ́n ti lọ tó bá jẹ́ pé ọmọ yìí wà ní Nàìjíríà ńgbà yẹn, wọ́n á pa ọmọdé yìí dànù. All because wọ́n fẹ́ cover track wọn. All because wọ́n fẹ́ cover track wọn. Ẹ wo bí jẹgẹjẹgẹ wá ń defend ṣẹpẹtẹrì. Ibẹ̀ lẹ ti máa mọ̀ pé àwọn people yìí they are up to something. Ọba mélòó nílẹ̀ wa, olóyè mélòó nílẹ̀ wa, olóṣèlú mélòó nílẹ̀ wa ló lè dúró fún wa nínú ìṣòro. Mélòó nínú wọn? Èyí tó wá jọ mí lójú jù láyé àti lọ́run òun làwọn ọba ilẹ̀ Yorùbá tán dẹ̀ hábọ̀ àwọn blackmailers yìí tán dẹ̀ mọ̀ pé blackmailer ni wọ́n. Wọ́n dẹ̀ ti kọ́kọ́ ṣe fún wọn rí o. Wọ́n ti ṣe fún wọn rí tí Esabod padà tó bẹ̀ sí ní rún bàbá wa kan nírùnkùnrùn. Nígbà tẹ́ bá gba blackmailer láyè nílẹ̀ Yorùbá tán bá ní wọ́n fún blackmailer lóyè ẹ̀yin la máa bá ń bẹ̀. Kálá wá fẹ́ kọjú sí lẹ́yìn kó ní kálukú kó jà fúnra ẹ̀. Kò sí jà fojo mọ́, ọmọ jà fúnra ẹ̀ ni. Òtó ẹ̀mí sọ pé tó bá rí ẹni ọba ní pátì mi tó tí ìṣòro bá dojúkọ ẹ consult àwọn ọba yẹn. Èmi ni mo fún ẹ ní go ahead. Àwọn ọba tó lóyà làwọn ọba tẹ́ rí ní pátì mi. Àwọn ọba tó máa dúró tì ẹ́ nígbà ìṣòro ni. Kò sílùú tó lè wà ní gbogbo àgbáńláyé tí ọ̀rọ̀ bá dijú tán fún ẹ. Àwọn ọba tó wá sí pátì mi, àwọn ni wọ́n ń pè ní àgbàwo tó ń fasẹ́ mu mi. Àwọn tó jẹ́ wípé wọn ò kọ́ anything, wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá kó rójú kó ráyè. Wọ́n fẹ́ kí Yorùbá, wọ́n fẹ́ kí ọ̀nà wa kó tò. Àwọn lẹ rí ní pátì mi yẹn. Ẹ jẹ́ kí n fìyà kan hàn yín. Mo fẹ́ fìyà kan hàn yín. Mọ́mí mi bẹ́ẹ̀. Erelu Odua. Who knows this woman? Ta ló mọ̀ ìyá yìí? Ta ló mọ̀ ìyá yìí? Gbogbo Yorùbá káàárọ̀ oòjíire ẹ dì ìyá yìí mú. Ẹ dì ìyá yìí mú. Ẹ wò ìyá yìí dáadáa. Ẹ dì ìyá yìí mú. Ẹ dì ìyá yìí mú. Ẹ wò ìyá yìí dáadáa. Ẹ dì ìyá yìí mú. Ìyá yìí mean well fúnlẹ̀ Yorùbá. Ó yá, ìwọ wá gba aṣọ ẹ̀. Madam Ẹyinjú àbí? Ó yá. Madam. Àríkẹ́ lọ páàkì La Favour wọn jọ. La Favour mélòó ló kù? 18 pieces. 18 pieces ló kù. Ṣé o sì fẹ́? Àwọn kan nínú 18 pieces yẹn. Yọ ti màmá yẹn sílẹ̀, mọ́mì tán láṣọ. Ó yá bá mi gbélẹ̀. Máa change ìgèlè yìí fún wọn. Ìwọ náà ló máa bá mi ṣe. Mo ń bọ̀. Yẹn jẹ́ ọkọ̀ fi kíní síbí náà. Mo ń bọ̀. Ẹni obìnrin tó bá ń wáyàwó, ẹni obìnrin tó bá rí ní party Lizzy Anjorin fẹ́ irú obìnrin bẹ́ẹ̀ tó bá ọjọ́ ó kan, ọjọ́ ó dùn, irú obìnrin bẹ́ẹ̀ máa dúró. Àṣírí ni mo sọ fún ẹ. Ìyá ọba ńlá Elizabeth mo sì ń bọ̀. Mi tí ìráyè dọ́dọ̀ tí yín màmá, mo ń bọ̀. Ọ̀dọ̀ gbóyin la máa dé.
ẹ jọ̀ọ́ tẹ́ bá ní la favor lọ́wọ́ mi ẹ pè nọ́mbà mi nsìn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àtàwọn tó bá ní ọ́ìlì. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní oil fún mi ní go oil ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní oil lọ́wọ́ mi ẹ jọ̀ọ́ ẹ pè mí nsìn ẹ jọ̀ọ́ ń fọlọ́run bẹ̀. Ẹ mọ ọmọ mi Adébímpé? Ta ló mọ ọmọ mi Adébímpé? Tẹ́ bá ní ọjà lọ́wọ́ mi ẹ pè mí nísìn ẹ mọ̀ pé mi mò ń bẹ̀ yín sìn. Mo ń bọ̀ ẹ jọ̀ọ́. Ìjọ tí Ṣẹ̀pẹ̀tẹ̀rì gbé kinní yẹn síta àti Esabod ǹjẹ́ yìí lè mọ̀ mo bí yín ǹjẹ́ yìí lè mọ̀ pé Ṣẹ̀pẹ̀tẹ̀rì ó ní nǹkan ṣe pẹ̀lú ọmọ yẹn ó dẹ̀ ní kí gbogbo ayé lọ pa. Mo ń bọ̀. Àríkẹ́ ṣe wà máa lọ tán kinní yẹn náà kí ló ṣẹlẹ̀ ìtì ẹ̀ pọ̀ A B C D. Orin wo ló ń kọ èmi ò gbédè ẹ̀. Da. Notice pé Ṣẹ̀pẹ̀tẹ̀rì lọ sásábẹ́ amẹ̀bọ̀ nsìn ni. Ó rí pé hit tá ń fún òun lórí Instagram ó hit gan. Kò wá lo gist lover mọ́, ó wá ń lo amẹ̀bọ̀. Ta ló notice? Ṣẹ̀pẹ̀tẹ̀rì ò lè lo gist lover mọ́. Ó wá lọ hide sábẹ́ amẹ̀bọ̀ nsìn. Wá jẹ. Ẹ̀yin Wema Roslyn ṣe wà. Wá jẹ kurubusu ìyà lọ́wọ́ mi. Account details wà nìyẹn. Phone number lélẹ̀. Phone number lélẹ̀. Ẹ jẹ kurubusu ìyà. Ìwọ kí lorúkọ ẹ? Ìwọ tó péré ní ugly lady. Tó ló ń jẹ́ sexy lady. Mo sì ń bọ̀ wá fún yẹ. Mo ń gbá research yẹ lọ́wọ́ ni. Wá jẹ ìyà. Wá ké wá yọ àlà. Kẹ́ lè bá mọ bọ́n ṣe wà very unintelligent. Ẹ máa wò wọ́n o. Èèyàn ṣe party. Ẹ máa wò o. Èèyàn ṣe party.